Alhaji Sego ó ti lórí nẹ́ẹ̀tì ó ní àwọn onímọ̀ràn gidi ìyá òfò tó yàn níyà lórí nẹ́ẹ̀tì àtijọ́ tó ti ṣe jìnnàrẹ́ẹ̀tì ẹ àbùkù burúkú ní tẹ̀lé ẹ̀ àwọn òsì wa ní fi ọ́ lẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó o mọ̀ lọ ń bọ̀ lọ́n ti parí àárín yín níwọ̀nba ìwọ ló mọ bó ṣe máa tún àárín yẹn ṣe tí ó fi gún régéègé owó yìí náà nẹ gbogbo yín sì lọ́lọ́ǹkẹ́ gbogbo yín pátá lọ́lọ́ǹkẹ́ àsìkò lágbájá ọmọ tọ́lọ̀ ń ṣe fún àsìkò tàmẹ̀dùn ọmọ tọ́lọ̀ ń ṣe fún ẹ ọ̀rẹ́ méjì làbá máa gbọ́ lásìkò yìí ń ṣe làbá máa gbọ́ ọ̀rẹ́ méjì torúkọ yín ọmọ já fikánfikán pé àwọn eléyìí ọ̀rẹ́ dùn ṣe. ẹ̀yin èèyàn wa ẹ yóò ní àkàṣẹ́ẹ̀tì tún dé lórí ọ̀rọ̀ àwọn onímọ́tò wọ́n lẹ́ni tó ṣu ó gbàgbé ẹni kò tí ì gbàgbé kò mọ̀ tí ìtọ́dún kan tàbó ti pọ́dún kan báyìí arákùnrin tó lu èèyàn pa wọ́n ń pè ní Simonson bí Samson dẹ̀ ni wọ́n ń pè ní kò tí ì pọ́dún kan o ó jáde nígbà Láàjì MC tán fẹ́ fi joyè tán fẹ́ fi jẹ pírẹsidẹ́ǹtì ó wà ní ẹ fọwọ́ sí ní ẹ̀ṣẹ̀ kan ní ìwọ yìí pẹ̀lú àwọn ọmọ tó olùkápánú wọn yìí lẹ́ẹ̀mọ́jọ jáde tẹ́ káyín síta àtẹ̀yìn mọ́kà àtẹ̀yìn gòrò tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ ó kọ́ tẹ́ ẹ sọ ọmọ Akínsọ́yà àṣẹ́yìn lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ kò ìpọ́dún kan ǹjẹ́ o mọ̀ pé tó o ṣe Alhaji Mustapha Sego olórúkọ ńlá tí n bá fẹ́ pe orúkọ yẹn ojú a sì máa tì mí lọ́tọ̀lọ́tọ̀ wàláì Haji Mustapha Sego ẹ̀mélòó mo pè ẹ̀mẹ́ta Haji Mustapha Sego ṣòrojú ayé àbórí Islam ní takulá and again kò sí ní láyé yìí tí èèyàn bá purọ́ títí ìjọ́ kan lòdodo máa jáde Haji Mustapha Sego ò ní béèyàn burúkú pa ò ní bá wọn wọkọ̀ pọ̀ o ò ní bá wọn wọkọ̀ pọ̀ o sùúrù tá a fún ọmọ Akínsọ́yà wípé kó jọ̀ọ́ o lè má sí ń bẹ̀ o lè má sí ń bẹ̀ èmi ìyá kàṣẹ́ẹ̀tì mo tó bẹ́ẹ̀ láti lo ìwọ fún ẹ kódà mo tó bẹ́ẹ̀ láti lo ìwọ fún Alhaji Musiliu ṣùgbọ́n ipò tẹ́ ẹ wà ẹ dìsáàfù ẹ bí ipò ọba lẹ rí lójú wa ọ̀pọ̀lọpọ̀ mi ò mọ n tí mò ń rí lára yín tínú mi fi ń dùn sí yín owó nìkan kọ́ ó wá dẹ̀ mélòó tẹ́ ń fọ́n owó kiri fáwọn èèyàn irọ́ àbáwọn ẹni tí wọ́n ń sọ dáadáa lórí yín ó wá dẹ̀ kódà àwọn ẹni ẹ̀ náwó fún kọ́ ni wọ́n ń sọ dáadáa lórí yín kẹ́ẹ̀tún gbọ́ a lè wá ràn lọ́wọ́ wá báyìí ó lè ṣòní ó lè ṣọ̀la yes táyé ẹ bá wà ẹ ṣe ni ṣùgbọ́n tá a bá róòtọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀lẹ́ka sọ tá a bá sì mú yín gẹ́gẹ́ bí ọmọ ìyá àbúrò ẹni wọ́n bá ní ó tó ẹni wọ́n bá ní tó bojú wẹ̀yìn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ńlẹ̀ ń sọ irú ọ̀rọ̀ báyìí sí kó wá jẹ́jọ́ kínní àná kó o ti bóde níjọ́ yẹn Haji Mustapha Sego kì í ṣe pé ní mò ń dẹ́ ẹ lẹ́bi o kó o wo ohun tí a ń pè láyé mo fẹ́ kó o kẹ́kọ̀ọ́ kó o mọ nǹkan tí wọ́n ń pè láyé wẹ́ni bá rìn ká lè bá a mọ irú ọ̀rẹ́ tó ń bá ṣe o fẹ́ di chairman wérewére àwọn èèyàn burúkú ti wọnú ìgbésí ayé ẹ bó dẹ̀ sọ lọ́jọ́ náà mo ní hey Tafa wẹ̀yìn ẹ wò ó bẹ̀rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì sórí tó o bá rí ọmọ kékeré tó bá lòun bẹ́ ẹ ṣe
tàbó wà pé wípé kí lẹ rí lára mi tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ fún mi tàbí tẹ́ ẹ fi gbè mí lẹ́yìn yóò ṣàlàyé méní méjì ọmọlúàbí ó sànṣẹ pàpà ńlági. Haji Mustapha Sego wọ́n fẹ́ dáràn bọ̀ ọ́ lọ́rùn ṣùgbọ́n lọ́run ó túbọ̀ kú ọyọ o torí mi rí ibi tí aláàjì wa bàbá Yàsín nígbà tẹ́ fi wá bí àdúà gbogbo ẹ̀ là ń kúkú rí à ń ṣe bí ẹni páàrí ni. tọ́ba ń parí ìjà yẹn ẹ̀ mọ bó ṣe rí lára wa ṣá kó wá jẹ́ pé wọn ò tí ì parí ìjà yín ní kinní lọ ṣẹlẹ̀ kó jẹ́ lásìkò ọgbà yẹn ẹ wá síbi ṣíṣe yẹn tàbí ẹ pàdé níta kí rògbòdìyàn ó ṣẹlẹ̀ lọ́jọ́ èní kí la fẹ́ pe n tó ṣẹlẹ̀ yìí wọn ò lè mú kúrò lọ́rùn rẹ̀ toró bóde ni tó mú eyín yẹn síta tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ Sakisọ̀yà bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ sí K1 nígbà yẹn bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ sí K1 àwọn aláìmọ̀kan àfìgbà tí mo ṣí díẹ̀ hàn wọ́n Haji MC ǹjẹ́ rí mi ń gáréèjì yín rí Alhaji Mustapha Sego ǹjẹ́ rí mi rí níbẹ̀ yẹn rárá mo wálé kódà mo ṣoṣù méjì kò sí kọ̀ọ̀kan yín tó rí mi nígbà náà dóònà nǹkan kan ń ló dí mi lọ́wọ́ táìmù náà ìmọ̀ tọ́lọ́ ń fi ṣe ni. Alhaji Mustapha Sego dákun àwọn ẹni tó wà ń bẹ̀ yẹn tárọ̀gbà ká ẹ yẹn lóòótọ́ ó ní bẹ́ẹ̀ ṣéjọ́ máa ń ṣe ṣùgbọ́n ìtẹ́ ẹjọ́ play yẹn ó pọ̀ jù àwọn alákòóbá ló pọ̀ fún ẹ. inú mi wá dùn àìsọ̀rọ̀ rẹ ó lórúkọ tá a pèrú ẹ ṣùgbọ́n iná abẹ́lẹ̀ kò sẹ́ni tí ò fọwọ́ sí ipò wà nú ẹ. àwa dúpẹ́ ńgbà tí bàbá wa Yàsín tó sọ̀rọ̀ tẹ́ ẹ sì jọ gbára yín mú tẹ́ ẹ dira yín mú ọmọ àlèyàn ní rí lútì ìbí ṣé wàá mọ̀ pé nísìnyí ẹ ṣéǹjì ìwé yín torí ẹni tó bá mọ̀wé ló mọ̀wé àbẹ́ni tó bá mọ̀wé ló mọ̀wé ẹ bá ń tún Yorùbá yẹn ṣe ẹ jọ àbúrò mi ni gbogbo yín wàláì àwọn èèyàn máa ní kí ló dé tí n fi ń sọ éèjì mi mo ti dàgbà ní ẹ gbàgbé éèjì ìlú èbó December báyìí kọ́lọ́ má pa gbogbo wa mo gbẹ́nu lé 70 déédéé òun ló sì ń kanlẹ̀kùn yìí yóò ṣojú yín yóò ṣojú èmi náà yóò ṣojú gbogbo àwọn ọmọ yín àtàwọn ọmọ mi náà ẹni tí ó wàá ṣe àkóbá fún ẹ jù báyìí lọ Haji Mustapha Sego ẹ jẹ́ kí kinní yìí ó yí ká kọ́lọ́hún ó yà ó yà á. àṣìṣe lè wáyé ṣùgbọ́n tẹ́ ẹ bá pé n tó ṣẹlẹ̀ yìí ní àṣìṣe wàláì tàlà irọ́ pátápátá gbà nítorí ẹ̀mí ní ń bẹ lẹ́nu ọmọ yẹn kódà kọ́mọkùnrin kọ́mọ lẹ́bí kọ́mọ lára kójọ́ máa mú gbó ẹ̀mí tó jáde ní kíá yẹn ǹjẹ́ ẹ mọ ààrẹ tí ń sáká ǹjẹ́ ẹ mọrú ẹ̀mí tó wà lára ọmọ yẹn tó yẹ kó lò nígbésí ayé tí ọ̀rẹ́ rẹ̀ yìí bọ́mọṣẹ́ rẹ̀ yìí tó sì gbá lẹ́nu ọmọ ọlọ́mọ mẹbí bó ní kálukú yín náà ṣe dìde nìyẹn kíní yẹn a máa gbé mi ní ọkàn yìí pé ẹni bá ní òsọ lọ́hùn onítàn ti kú wọn ò tí ì sìn àsìkò gba tí rògbòdìyàn yín yẹn kò sí ìtòlò làákà inú gbogbo àwọn ẹni tó jáde tán bú ẹmu sí tán sọ̀rọ̀ sí kàṣàkàṣà ó lè ṣẹ̀yìn lábẹ́lẹ̀ ẹ ti jọ ṣẹra yín rí kí ló dé ńgbọ́ lọ́wọ́ wá fẹ́ sọ yín lórúkọ àwọn ẹni tí ò tiẹ̀ bá yín jìyà láàárọ̀ ọjọ́ wọ́n ti kọ́kọ́ jẹ ọbẹ̀ ó wá dórí yín tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀
wọ́n wá ní wọ́n wá mójú ọ̀rẹ́ wọ́n mú kúrò lójú rẹ̀ wọ́n gbójú ọ̀tá wọ́n gbé sí ọ wájú. orúkọ tẹ́ ẹ sọ union ẹ mọ̀ pé ó mórí ọ̀pọ̀lọpọ̀ wú. bàbá Tinubu ọlọ́run ò ní dá ọ láàmú ọmọ olódòdẹ ọlọ́run ò ní dá ọ láàmú mo lo ìwọ fún bàbá kó lè bá a dùn ni. wọ́n ní bínú èèyàn bá ń dùn sí nǹkan kò sí tí ò lè sọ kódà ìyá èèyàn gèèyàn ó pè lórúkọ tí ó máa kì í mẹ́sàn-án mẹ́wàá. táìmù ìgbà tí mo ti ń gbé kudos fún gbogbo yín Mustapha Sego ǹjẹ́ o rántí ìgbà tó o ṣe pọ́ǹpù sí Èkó yẹn bó ṣòdì ló ṣe sí ni tó ṣe gbogbo ẹ̀ tó o fi ṣe pọ́ǹpù sí ìgbà yẹn ni mo ti ń gbọ́ orúkọ rẹ̀ tí mo fi àtáàṣì ẹ̀ mọ́ ti Alhaji MC tiẹ̀ ìyẹn mo ti mọ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n kò mọ̀ mí. ǹjọ́ tí ó kọ́kọ́ bá mi sọ̀rọ̀ báyìí ó ní tèmi pẹ̀lú ẹjọ́ sọ. kò lè sọ pé òun rí mi báyìí face to face àfẹ̀kan oṣù lórí fídíò. bọ̀ tèmi mọ̀ pé tá a bá kú ìṣe ò tán inú gáréèjì yẹn màá wá. Haji Mustapha Sego ọ̀ràn tán fẹ́ dá sí Ọlọ́run ju eléyìí lọ o. ìmí náà sì tún ń bọ̀ tètè máa pè wọ́n sí lẹ́kṣọ̀. tán bá fẹ́ràn rẹ tán bá ní káì ẹni tó nà yìí ti tó sì fi sílẹ̀. ó yá orúkọ tán pé MC lọ́jọ́ kìíní ní ìsìn wọ́n ti forúkọ ìsílẹ̀ fún ẹ. tán bá tún dìde sí anybody láàrin yín bẹ̀ yẹn wọ́n á ní ṣe bọ́ ọmọ Mustapha Sego bí báwọn ẹni tó bá ṣiṣẹ́ ní ń pààyàn kiri kó o tún gbọ́ tóra àmọ̀wà ẹ̀yin onímọ́tò sísítẹ́ẹ̀mù tẹ́ ẹ gbédé ní ìsìn kò dáa Mustapha mo nífẹ̀ẹ́ orúkọ rẹ jẹ́ kí n máa fojú kejì wò ọ́. orúkọ yẹn ń kọ́ ńlá ni lọ́wọ́ mi gidi. èèyàn kì í bá ànábì gajọ́ kọpọ̀ kó máa bínú báyìí kó máa dákẹ́ báyìí kó máa gbà fọlọ́n báyìí kó máa fi àkíyèsí sí àwọn ẹni tí ń rìn mọ́ ẹ ẹni bá sọ pé ó ṣèèṣì ni ẹ wo lọ́nà kínní ó lu ọmọ yẹn àlùdojúbolẹ̀ wọ́n tún gbà lọ́wọ́ rẹ̀ ipò tó kò fi lẹ̀lẹ̀ tó bá ṣẹ̀jẹ̀ kọ̀kọ́ yẹn á lò ṣèèṣì ni alẹ́ ló forí gbá mọ́tò ni ó tún tẹ̀lé látọjú títí ó tún bá délé wọ́n tún sáré ẹ̀ lọ síwájú ilé ibi tí mọ́tò wà kí ló dé kí ló ṣe ó ju owó tí ó gbà lọ́wọ́ wọn lọ ni èló ló fẹ́ gbà mo ti sọ fún yín nígbà wàhálà yẹn fi bẹ̀rẹ̀ mo ní tí ẹ sábọ́ọ̀dù ń yanu lẹ̀ síta yìí bàbá wa Sanwó-Olú kàn fojú sí iṣẹ́ yẹn kàn gbà pátápátá lọ́wọ́ yín wàhálà yẹn ò ní tí n bá nídìí nǹkan lọ́wọ́ yín tẹ́ ẹ̀ bá fún mi tó bú yín ni kí ló dé ó sì lu yàn pa ìwọ̀nba tó kù lọ́rùn rẹ̀ gan pápá tí wọ́n ń dọ́ hospital ẹ̀mí ti bóde ó kù kó jáde síta ni wọ́n dọ́ hospital tàì dọ́ hospital ẹ̀mí ti lọ kí ló dé kí ló fi nà á kódà kó o má fi òrùka nà á ẹ̀ṣẹ́ tó ń kó bọ ọmọ yẹn bóyá ó ti yó ó ti mú bóyá ó ti ṣe gbogbo ẹ̀ nú ọ̀run ó wàá na bòmíì lára ọmọ yẹn orí ni ó tún gbà mọ́kúta ìkà ni ọ́ apààyàn ni ọ́ bí wọ́n ibà tún rí Mustapha Sego ní kọ́nà ò lè pa á. Mustapha Sego má jẹ́ tàn ẹ́ tó o bá lọ fẹ́ lọ́wọ́ sí bẹ́ẹ̀lì ọmọ ẹ̀ tó òjì ó jẹ ìyá ẹ̀ èyí tí ó tó bá bóde èyí tí ó ṣe yóò pọ̀ ju eléyìí lọ èmi ò ní ó mọ̀ bóde tó bá rọrùn ẹ̀fẹ́ o àwọn báńdíìtì bóde èmi ò ní ó mọ̀ bóde tó bá rọrùn ọ̀fẹ́ ṣùgbọ́n ẹ fi fídíò hàn tó bá jẹ́ pé eyín máka ẹnu rẹ̀ kò tí ì sọ̀rẹ́ńdà fún ọtí mímu igbó burúkú mímu tàbí kóló mímu
tó fi kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ tó sì nàpa kó wá dúró lójú rẹ̀ ńbẹ̀ kan máa kan ẹ̀ṣẹ́ mọ́ ọmọ tó bí. ńjọ́ ló na ọmọ rẹ̀ bẹ́ẹ̀ pátápátá ó gba 1000 lọ́wọ́ ọmọ yẹn tàbí kó o gba 5000 lọ́wọ́ ọmọ yẹn. ní ìsìn àwọn ọmọ ọlọ́mọ ti dẹni tí ò ní bàbá. kó o mọ̀ pé bọ́jí o bóde with condition lórí fámìlì ọmọ yẹn ni tó bá níyàwó tó lọ́mọ. Aláàjì Ṣẹ́gun ẹ jẹ́ kó fẹ́ sí ẹ̀ ìyẹn ò mí ní pé ọmọ ọ̀dọ̀ yín tàbí pé ọmọ ṣẹ́ yín torí mi ìtàn fẹ́ tí wọ́n tún máa dáràn bọ̀ yín lọ́rùn torí owó yìí. ó tún bọ̀ ó ti dèébù ẹni tí ó pààyàn gan tí ó ń jẹ́rìí tí wọ́n lọ pààyàn ní o pẹ̀lú sí ni o ó pààyàn ọba sì ti rí ní ilé báyìí nísìn tán bá ti rí ó ti wọlé báyìí mọ̀ gbọ́ àmọ́ pé kò sí nílé kò pààyàn ẹ má bínú ìdọ̀bálẹ̀ náà lẹ̀ tún padà fìbẹ̀. Aláàjì Ṣẹ́gun ó ti lórí nẹ́ẹ̀tì ó ní àwọn onímọ̀ràn gidi ìyá òfò tó yàn níyà lórí nẹ́ẹ̀tì àtijọ́ tó ti ṣe ń jìnnàrẹ́tì ẹ àbùkù burúkú ní tẹ̀lé ẹ̀ àwọn òsì wa ní fi ọ́ lẹ́ẹ̀lẹ́ bẹ́ẹ̀ kó o máa lọ ń bọ̀ lọ́n ti parí àárín yín níwọ̀nba. ìwọ ló mọ bó ṣe máa tún àárín yẹn ṣe tí ó fi gún régéègé owó yìí náà nẹ gbogbo yín sì lọ́lọ́ǹkẹ́ gbogbo yín pátá lọ́lọ́ǹkẹ́ àsìkò lágbájá ọmọ tọ́lọ̀ ń ṣe fún àsìkò tàmẹ̀dùn ọmọ tọ́lọ̀ ń ṣe fún ẹ. ọ̀rẹ́ méjì làbá máa gbọ́ lásìkò yìí ńṣe làbá máa gbọ́ ọ̀rẹ́ méjì torúkọ yín ọmọ já fikánfikán pé àwọn eléyìí ọ̀rẹ́ dùn ṣe ńbo lẹ forúkọ sí tẹ̀ ń jẹ́ Lámbòròkì ẹ worú ìgbésí ayé dáadáa tẹ́jọ́ ṣe àwọn ọmọ tí ò dá kan mọ̀ ẹ wá jẹ́ kán kọwọ́ bọ̀ yín láàrin ẹ jẹ́ kíkiní yìí ó go viral ẹ jẹ́ ó fèsì ẹjọ́ ẹ̀ ẹ jẹ́ ó fèsì ẹ̀ dáadáa kádẹ̀dá kán fi tiẹ̀ ṣe àríkọ́gbọ́n torí àwọn míì wàá pẹ́ lórí oyè rẹ o Mustapha Ṣẹ́gun ẹni ẹlẹ́ni ò ní kó bá ọ ẹni tó náyàn pa báyìí bó bá rí ọ lórí ìjókòó tínú bá bí ó lè fi òkà nà ọ mọ́bi tó jókòó sí tí ó sì ní mọrú àárẹ̀ tó wà lára rẹ ní ó bá di yákàrè Ọlọ́run ẹlẹ́dàá kò ní jí o bọ́ sọ́wọ́ apààyàn bíi tọmọkùnrin apààyàn ní apààyàn gidi ní ẹni tó rí rè ò bá pé kó ṣe ṣóò fún mi kó lóun fẹ́ bú mi kó ríran o ẹni tó rí ẹ ò bá pé tàbí tí ò bá ṣàánú orí àga tí Ṣẹ́gun wà orúkọ tẹ́ ẹ sọ ẹmu sí àṣẹyìn lẹ́rùn wù kiri ìwọ tá ń pè ní Samson àbí Samson bí bọ̀tọ̀fúláì ló ń jẹ ni tẹ́ ẹ méyìn tẹ́ ẹ ṣe bí ẹran sunsun bí mọ́tò tó ṣe kíní tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ bú kò ìpọ́dún kó ṣẹ̀ṣẹ̀ ń pọ́dún kan ni. ẹ wá ní lọ́ọ̀ka mọ̀ ò ṣiṣẹ́. bákan náà ẹ má gbàgbé gbogbo ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi ọjà ní ẹ wá bá mi ra ohun tí mò ń tà ó kí ni mò ń tà fáfàdé yìí tẹ bá wò mí for the first time gbogbo lówó ní Lady K Ìfẹ́ Olúwa gbogbo lówó ní Lady K International ṣẹ́rí lọ́dọ̀ Lady K tẹ bá fẹ́ ra African food àwọn oúnjẹ ilé wa ẹ pè mí tí ẹ bá fẹ́ ra oúnjẹ ilé wa ẹ pè mí tí ẹ bá fẹ́ ra oyin original ẹ pè Lady K àwọn oyin original eléyìí ò ń ṣe oyin fake oyin original ni òun ni mo tòjọ sókè tẹ́ wò tó black yẹn oyin original ẹ pè Lady K ó tún wà bíbáyìí náà tí mo tò sí bíbáyìí náà oyin gidi ó wà bákan náà tí ẹ bá fẹ́ ra àwọn spiritual items àwọn ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ arọ́bí ọṣẹ ìyọ́nú èyí tẹ́ lè lò fún àmúbọ́ èyí tẹ́ lè lò fún ìkórìíra èyí tẹ́ lè lò fún aláǹtakùn èyí tẹ́ lè lò fún àgbélépọ̀tá èyí tẹ́ lè fi dẹ́rù padà fẹ́lẹ́rù tí a mọ̀ sí back to sender ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show tó confam ó confam
ó ṣiṣẹ́ ó mú yes ó ṣiṣẹ́ ó mú yes tí bá sọ fún yín pé ó mú yes àwọn tó ra spiritual items lọ́wọ́ mi ló lè sọ àwọn ló lè ròyìn fún yín spiritual items Lady K kò ń ṣe spiritual items irọ́ náà ni a ti rárọ́ èmi kọ́ Ọlọ́run ni ẹ ti ara mi sí Ọlọ́run ẹ ti ara mi tún wo iṣẹ́ Ọlọ́run ká wá mọ̀ wípé yes Ọlọ́run wà síbẹ̀ kò yípo padà òun lọ́ba ilé yí padà ọba tó lọ kọrin kése ẹ̀yin tẹ́ bá ní any spiritual problem tẹ́ bá dojúkọ ẹ pè Lady K Ìfẹ́olúwa ṣùgbọ́n tẹ́ bá fẹ́ pè mí fún consultation as from next month wọ́n máa gbowó consultation because consultation go tẹ̀ wá jẹ́ kí n lè ráyè ṣe nǹkan mímọ́ máa rojọ́ láti àárọ̀ ṣúlẹ̀ ẹ̀yin tẹ́ bá máa ń wò mí dáadáa lọ́wọ́ àwọn prógráàmù mi ẹ rí mi nígbà mi gbogbo ojú mi á wú gbogbo á ṣe pìkìtìpìkìtì ẹ ti rí stress yẹn lára mi torútorú lọ́mọ máa fi pè mí ẹlòmíì tí bá ṣe ń délé lálẹ́ báyìí ní kọ́ wọn máa wọlé àmọ́ gbá Lady K mo ṣọ́ yín ni mo fẹ́ kẹ́ free ni tó mo mọ̀ pé máa busy day time máa wá bẹ̀rẹ̀ ẹjọ́ máa bẹ̀rẹ̀ sí ní ṣe kíni báwo èèyàn rojọ́ lórí kíní títí aago mẹ́ta aago méjì òru so as for next month ẹjọ́ torí Ọlọ́run bó ti ẹ̀jẹ̀ owó mílík máa gbà fún consultation òótọ́ ọ̀fẹ́ la fi fún mi òun ni mi ò ṣe ní gba owó tó pọ̀ lọ́wọ́ anybody ẹ lè máa wò pé kí ni ọmọ kékeré ní Lady K mo kéré lójú ni mo kéré lójú ni ìyá mi ẹ̀yin bàbá mi Ọlọ́run mi ṣe kí ni ó kún mi fún agbára ńlá so gbogbo ẹ̀yin tẹ́ bá ní àwọn kan spiritual items tẹnu kọ́ ẹ pè Lady K Ìfẹ́olúwa show ẹ pè Lady K Ìfẹ́olúwa show fún anything tẹ́ bá fẹ́ fún spiritual items anything tí ẹ bá ń face ẹ jẹ́ ká jọ kó tọ Ọlọ́run ló lè ṣe anything tí ẹ bá ń là kọjá Ọlọ́run ló lè ṣe èmi poṣẹ́ fún ara mi that is why èèyàn tó bá wá sí store mi ẹ mọ̀ pé yes I have a lot of space here mo dìde níbi tí mo ti ń ṣiṣẹ́ mi báyìí so gbogbo ẹ̀yin tẹ́ bá ní àwọn spiritual items ẹ pè Lady K Ìfẹ́olúwa show àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù gbogbo àmúbọ̀ àlákàlà ìjákulẹ̀ ìfàsẹ́yìn gbogbo ẹ máa dópin nínú ayé wa lórúkọ Jésù ẹnu mímọ́ Ísírẹ́lì àsúrè ìbùkún sáyé wa àjọ ní testimony ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra aṣọ lọ́lọ́kùn ìjọ̀kan gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi tẹ́ bá need àwọn native to fine àwọn fine fabrics tẹ́ lè lò fún photoshoot tẹ́ lè lọ sí any event tẹ́ lè lọ sí bàjẹ́ mosque ni ẹ fẹ́ lọ sásàlátù ẹ fẹ́ lọ sí church ni ẹ fẹ́ lọ sọ́fíìsì ni ẹ fẹ́ jáde ni ẹ̀yin wá need àwọn native tẹ́ lè lò ẹ pè Lady K Ìfẹ́olúwa show ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí store mi ẹ máa bọ̀ wá sí 76 Wentworth Street Hamilton downtown ní Canada ẹ̀yin tẹ́ bá wà ní Canada tẹ́ bá fẹ́ wá ẹ free parking space wà tẹ́ lè park mọ́tò yín sí tí ò ní sí pọ́n máa já tíkẹ́ẹ̀tì fún yín ẹ̀yin tẹ́ bá dẹ̀ lè wá ẹ pè mí online ẹ pè mí máa bá yín send àwọn nǹkan tẹ́ bá need àwọn nǹkan èlò àdúrà àwọn nǹkan ìṣẹ́gun curse breaker àwọn nǹkan cleanser tẹ́ lè máa lò ẹlòmíì kò sí nǹkan tó nídìí tó kàn máa clean ara ẹ̀ ẹlòmíì ò nídìí ọṣẹ àánú ẹlòmíì kẹdẹ nìyí ọṣẹ àánú ló nídìí kò wá síbẹ̀ ṣe máa sọ pé fẹ́ lo ọṣẹ àánú ẹ kọ́kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ lo nǹkan ìṣẹ́gun sí ó lè jẹ́ kínkínní báyìí ẹ kọ́kọ́ lò lọ láti fi clean gbogbo ojú burúkú àmì burúkú ọwọ́ burúkú afẹ́fẹ́ burúkú tó ti lè wà lágọ̀ọ́ ara ẹ fi ṣe kíni ẹ kọ́kọ́ fi clean ẹ̀ dànù ẹ ṣẹ̀ṣẹ̀ wá lo iṣẹ́ àánú lọ́wọ́ kan ní máa ṣiṣẹ́ mo lo iṣẹ́ kò jẹ́ ẹ sọ wípé Lady K ní irọ́ ni iṣẹ́ máa jẹ́ lára yín ní orúkọ Jésù iṣẹ́ ayọ̀ iṣẹ́ ìbùkún iṣẹ́ ìdùnnú ó máa jẹ́ fún yín so bó ṣe jẹ́ nìyẹn fáfáná ẹ̀yin tẹ́ bá tún fẹ́ wá ra wig náà wà available ẹ̀yin tẹ́ bá fẹ́ ra jewelries wà available ẹni tí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́olúwa show the baby of Odùduwà nation mi ò ní wá yín tì ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́lẹ̀ tán notification any country kò sí country tí mi ò kí ship ọjà sí pápápá ọjà yá dọ́dọ̀ yìí bákan náà product iléeṣẹ́ TL láti ti run out of stock fún product iléeṣẹ́ TL mi ìdẹ̀ tí mo gbàgbọ́ jà máa dé oògùn diabetes ẹyọ kan ló kù ilẹ̀ báyìí this is the last diabetes medicine tani oògùn diabetes ẹyọ kan tó kù lélẹ̀ ẹni tó bá máa jẹ lọ́ọ̀kẹ́ confam mo sọ fún yín wípé gbogbo àwọn apps yìí wọ́n ṣiṣẹ́ gan ajẹ́bidán ni wọ́n ẹ̀yin mọ́mí ẹ̀yin dáàdì ẹ wá rà wọ́n bákan náà ti jẹ̀díjẹ̀dì ìyẹn náà kó ẹyọ kan eléyìí sì mo pin fún yàn ni ẹ wò kékeré ti jẹ̀díjẹ̀dì lélẹ̀ kékeré kan ńlá kan fún ti jẹ̀díjẹ̀dì òun ló kù ti diabetes ó kẹyọ kan ti high blood pressure ìyẹn ṣẹ́kù méjì ó ga ọ ọjà ti fà gan ọ fa òun nìyí
ti high blood pressure méjì tó ṣẹ́kù lélẹ̀. So fáfàlẹ́ ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí wọn ẹ pè mí, ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan àánú lóríṣiríṣi ẹ pè Lady K Ìfẹ́olúwaṣọ, ẹ̀yin tẹ́ bá nídìí àwọn kan tẹ́ lè lò fún stroke, èèyàn tó bá ní stroke, àwọn kan tẹ́ lè lò fún stroke ó wà, àwọn kan tẹ́ lè mú fún stroke ó wà, ọṣẹ tẹ́ lè fi wẹ̀ fún stroke ó wà. Ní agbára Ọlọ́run, àlàáfíà Ọlọ́run á jẹ́ ti gbogbo wa ní agbára Ọlọ́run. Ẹ pè mí, ẹ̀yin tó bá lè jẹ́ wípé nǹkan mímu fún ọ̀fà lẹ bá fẹ́, mo ní wọn lóríṣiríṣi, mo ní àwọn iṣẹ́ yẹn, mo ní wọn lọ́wọ́ lóríṣiríṣi pẹ̀lú kíni, pẹ̀lú àwọn sáàmù tó mú yes tó dájú tó confam. So bí gbogbo ẹ ṣe jẹ́ nìyẹn. Ẹ pè mí o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin tẹ́ bá ní business tí business yín tí kò boost, tí ọjà yín ò tà, ẹ̀yin náà pè Lady K Ìfẹ́olúwaṣọ, ajé awọgbá yín lórúkọ Jésù, àjọ ríta jẹ́ ṣe, ìbùkún ọ̀run awọnú iṣẹ́ wa, àánú Ọlọ́run awàwárí, àjọ ní testimony ayọ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan, mo dúpẹ́, ẹ bá mi share, ẹ subscribe sí YouTube channel mi, kẹtọ notification bell fáfàánà ẹ̀yin tẹ́ bá kí n gba notification bell mi mọ́ ohun tó máa ṣẹlẹ̀ ní ẹ hàn follow mi, kẹ wá subscribe padà, kẹ wá tan all notification bell. Ẹ ṣé gan, mo dúpẹ́, ire o.